The Psychopath apá kejì. Ẹ káàbọ̀ sórí fídíò yín ẹ̀yin olólùfẹ́ wa. A mọ̀ pé ẹ ti ń dúró de apá kejì múvì The Psychopath yìí, ṣùgbọ́n a ní ìròyìn ayọ̀ fún yín lónìí. Kí a tó sọ̀rọ̀ nípa ìròyìn ayọ̀ yìí, tí ẹ bá fẹ́ gba ẹ̀bùn 25 àbí 50,000 tá a máa ń fún àwọn olólùfẹ́ wa lórí channel yìí, ẹ mọ̀ pé múvì The Psychopath yìí wà successful lọ́pọ̀lọpọ̀. Ẹ lọ sórí comment section kí ẹ jẹ́ kí a mọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù. Gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ pé àwọn A-list actor and actress ló wà nínú múvì yìí tó jẹ́ pé Adébímpé ṣe gudugudu méje yàyà mẹ́fà. Àwọn òṣèré náà ni Adébímpé Adédìméjì, Ozean, Tọ́pẹ́ Àrẹ̀mú, Bímbọ́ Adébáyọ̀ àti Fẹ́mi. Èmi ní tèmi mo nífẹ̀ẹ́ sí Tọ́pẹ́ Àrẹ̀mú, Bímbọ́ Adébáyọ̀ àti Adédìméjì. Òṣèré wo lẹ̀yin nífẹ̀ẹ́ sí jù? Ẹ jẹ́ kí a mọ̀ nínú comment section. The Psychopath apá kejì yìí kò ní pẹ́ jáde o. Tí ó bá dẹ̀ ti jáde, a máa send notification sí ẹ̀yin olólùfẹ́ wa kí ẹ lọ wò ó. Ẹ má gbàgbé láti bá wa tẹ subscribe button kí ẹ sì bá wa subscribe sórí channel wa. A máa send notification sí ẹ̀yin olólùfẹ́ wa tí apá kejì múvì yìí bá jáde. A kò ní rí jù báyìí lọ o. Ire lójú wa ó máa rí. Ẹ ṣé, ó dàbọ̀.